popular Nigerian actress Kuti recently took to her Instagram page to share a video expressing her thoughts on the behavior of Yoruba actors on the platform. In the video, she emphasized the negative impact it has on their reputation, urging them to refrain from begging for money. According to Kuti, the acting profession lacks a pension plan, which makes it crucial for individuals to financially prepare for the future while they are still young and active. Kuti highlighted that her own success in the industry stems from her ability to earn a substantial income and her proactive approach to securing her future. She firmly believes that it should not be obligatory for fellow actors to provide financial assistance when someone falls ill, questioning the involvement of the Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria, TAMPAN, in such matters. She called for someone to address this issue and spoke against the practice of neglecting personal financial responsibilities while others were investing in their children's education. In summary, actress Kuti's Instagram video shed light on the negative perception created by Yoruba actors begging for money on the platform. She stressed the importance of financial planning in an industry that lacks a pension scheme and shared her personal success story as an example. Kuti also criticized the expectation of financial assistance from colleagues during illness and questioned TAMPAN's role in such situations. She called for a change in behavior and emphasized the need for actors to take charge of their financial futures. I'm alive. So when you hear I'm alive, all right. Like when you came out like two people have advised Jeyi, don't talk about it. You know. Dekamawu. Sherry Bubu wa ole joko kamawu no. Sherry wọ́n ní kinní kan ohun tí ò dá Ọlọ́run kó má bà wá lórúkọ jẹ́. Sherry àwọn àgbàlagbà ń gbà mí Ọlọ́run máa ń fi wọ́n sọ àwọn ọmọ kéékèèké Ọlọ́run máa ń fi wọ́n sọ wá lẹ́nu. Ọlọ́run dẹ̀ máa ń fi ọmọ kékeré sọ àgbà lẹ́nu. I don't know why it has become very compulsory that one person has to be responsible for somebody's predicament. We have people tó jẹ́ wípé tó bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa down, wọ́n máa help àwọn èèyàn. Now mo gbájúmọ́ṣẹ́ ni mo ń ṣe lójú méjèèjì. Tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀, mo kàn fi ra mi ṣe example ni o. Mo mú tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀. Ẹgbẹ́ ọ̀tún kan ẹgbẹ́ òsì pé tí n bá dàgbà kí n lè rí nǹkan kan ṣubúlé in case táwọn ọmọ tí n bá ti ẹ̀bí gan bá wo bí tí mo wà. Torí iṣẹ́ tí mo ń ṣe ò ní pensioner kò ní nǹkan kan tó máa fún mi. Now I know of other industries be banking sectors, àwọn hospitals. Mi ò rò pé tí ìyá àti bàbá wọn bá sick wọ́n máa ní pé compulsorily àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ni wọ́n gbúdọ̀ tọ́jú wọn. Sharing something is very important o. Tá a bá ti ń ṣe lẹ́ni ẹ jẹ́ ká máa rántí ọ̀la. When my father was sick, ṣé mo máa dédé ní pé òkè o jẹ́ kí n máa gbé bàbá Jayé kiri ẹjọ́ o? Ṣé you understand? People cannot. What is on Instagram, this social media di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn wá síbẹ̀ wọ́n wá sọ the family meeting. It is good to be good, but àwọn èèyàn tí wọ́n prepare ọ̀la wọn sílẹ̀ kí ni wọ́n expect? The Instagram now ó ti wá di wípé ṣebí we have English sectors, we have Yoruba sectors. Àwọn èèyàn sick ní English sectors now. Yìí tó bá lè ẹni tó èèyàn bá súnmọ́ tó bá lè pè wọ́n á pè. Wọ́n ti wá fẹ́ sọ Yoruba industry dín tó yẹ pé tó bá rí wa wọ́n bẹ̀ wọ́n á máa wò wá bí olóòórùn. Just because some people did not prepare for their future. Instagram is not a place pé kéèyàn wá tọrọ owó tọrọ kinní kan ilé ayé mi fẹ́ bàjẹ́ and all of them. Tá bá fẹ́ help ara wa ń bẹ̀, yes, you can use this media to help people. We can use it to help ourselves. Ẹ̀yin Yorùbá kini ẹjọ́ ẹ má bàjẹ́, ẹ má sọ bí tó jẹ́ pé ìbẹ̀lẹ̀ máa wá jókòó sí tẹ́tí máa wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé bóyá iṣẹ́ yóò tó jẹ rárá. This is what I do for a living. And I'm making something out of it. Kí ló dé tẹ́ ń deny Ọlọ́run nínú iṣẹ́ tẹ́ ń ṣe? Iṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ fi ń tọ́ ọmọ kìíní ọmọ kejì. Ẹlòmíì ó níyàwó 4. Inú iṣẹ́ yìí náà dẹ̀ ni o. Ẹ dẹ̀ ń sọ pé iṣẹ́ yóò gbé yín, iṣẹ́ yóò dá. Just because you want people out there to come and help you.
So tí banker kan bá kú sí wọ́n máa ṣépè fáwọn other bankers pé orí wọ́n help ara wọn. Why are you making it look so? I don't want to say, my manager said I should not, but somebody has to speak out. Because ojú tí wọ́n bàjẹ́ yìí ti ń pọ̀ jù. Adébì kan ẹ̀dẹ̀ ń yẹ̀yẹ́ wa àwọn èèyàn àwọn ó ti wá di nǹkan tó yẹ pé àwọn èèyàn fẹ́ máa wọ́n ti ń kàn wá lábùkù just because wọ́n fẹ́ lè sọ wọ́n ṣé bí Yorùbá máa sọ pé kò sí oníbàárà níran mi ni. Yorùbá máa ń sọ náà wá ní kò sí oníbàárà níran mi. Kí ló dé tó wá jẹ́ pé ìran Yorùbá láti wá bẹ̀rẹ̀ oníbàárà gangan àti ẹ̀ tí wá mú bí iṣẹ́ báyìí sìn. Why? Kí là ń bara wa lórúkọ jẹ́ fún? Nǹkan méjì lọ́lọ́run dá o, èyí tó dá àti èyí tí ò dá. Ẹlòmíì nígbà tó ń ṣayé tẹ́ bá mọ̀ wọ́n nígbà tó ń ṣayé ẹ ní padà ṣàánú wọn nígbà tó bá dàgbà. Wọn ò rántí Ọlọ́run débi tí wọ́n máa rántí ènìyàn. Ẹlòmíì ò tọ́jú ọmọ tó bí rárá. Ẹlòmíì ò tiẹ̀ hùwà tó máa fi lọ́la. Tọ́la bá ti wá dé wọ́n máa ní èyà ó mà ṣe o. Only God tó lọ́n bá lè jẹ́ ká rí flashback ayé ẹlòmíì pàápàá. Náà ìyẹn lọ bẹ́ẹ̀. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fọ́la wọn. You don't know what tomorrow is. Àmọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé gbogbo tó fọjọ́ ayé wọn ṣe bí obìnrin bí ọtí bí sìgá bí igbó bí everything náà fọjọ́ ayé wọn ṣe o. Nígbà tó bá dàgbà wọn ni ó máa ṣe o bàbá yìí dẹ̀ ti dàgbà wọn ò tọ́jú àwọn wo ló yẹ kó tọ́jú ẹ̀. How is another actor responsible for another actor's care? Ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tá à ń ṣe ò dáa. Kò ń ṣe pé àní tọ́jú wọn bọ̀ kò ń ṣe wípé gbogbo ẹ̀ náà wọ́n á máa nígbà wọn actors kan. I'm sorry, Jare ohun mi lọ sókè. It's not fair. Why are we doing this? Kí ló dé tá ń bara wa lórúkọ jẹ́? Tó bá lọ́nà kan wà ń bí báyìí sí tẹ́yàn kan bá ti gbọ̀nà yẹn pé kí ni ìdẹ́ pay lágbájá ńgbà tó ṣe báyìí ó rówó ń bẹ̀ o. Gbogbo yẹn dẹ̀ kọrí sí the same line. Nígbà tá ti mọ̀ pé ṣẹ́ wa yóò ní pension àbí kí ni ṣé kò ní ṣe pension ni tá ti mọ̀ pé kò ní pension why àwọn insurance wà lóríṣiríṣi ẹ máa dá 10,000 síbẹ̀ every month. You create your pension yourself. Ẹ máa ní àwọn tamper kí ló kan tamper pẹ̀lú pé èèyàn kan sick èèyàn kò sick. Kí ló kan tamper pẹ̀lú pé somebody is sick. We help ourselves. Gbogbo yín ẹ má deny ẹ because tó bá di kàràgìdà èmi mọ àwọn ọ̀gá tèmi kọ́ṣẹ́ lọ́wọ́ wọn àwọn ọmọ wọn ò tọrọ owó fún wọn náà. Wọ́n tọ́jú àwọn ọmọ wọn ra wọn bọ́n ṣe fẹ́ yàwó tó wọ́n tún ra àwọn ọmọ wọn níwèé. The children are doing fantastically well. What were you doing when others were taking care of their children? Kí lẹ̀yin ṣe? Èèyàn lè sick àwọn àìsàn kan wà tó jẹ́ pé èèyàn láti pariwo síta bíi kidney bíi àwọn bíi heart problem tẹ́bá èèyàn ti mọ̀ wípé àwọn àìsàn àwọn eléyìí o gbogbo wa jẹ́ ká gbárùkùtù ti àwọn people yìí let's help them this is heart problem or this is lungs problem this is àwọn yẹn agbọ́ yẹn èwo ni mi ò tí ì jẹun Yorùbá ẹ̀dẹ̀ ń tójú tira yín èmi ò tí ì jẹun kò sẹ́ni tí wọ́n ń pè lọ sí location tí wọ́n kì í fún lówó àwọn kan máa ní èlé làwọn actors gbà mo ń gba burúkú owó ṣe mọ iye tí mo gbà èmi ń gba owó ask anybody if you don't have money you cannot come in to come and work on location torí mo lọ sí school mo tún kọ́ṣẹ́ àwọn ọ̀gá mi tún kọ́ mi níṣẹ́ mo san owó iṣẹ́ tí mo tún kọ́ ni ask ọ̀gá Bello ask Jídé Kòsọ́kọ́ mo san owó iṣẹ́ mi kàn déédéé lọ mi lọ ṣe pàdé lọ́jọ́ wọn mo san owó iṣẹ́ tí mo kọ́ mo gba certificate ń bẹ̀ nígbà tí mo dẹ̀ kúrò lọ́dọ̀ Uncle Jídé tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyẹn Prince Jídé mo bẹ̀rẹ̀ sí wọ́n fún mi ní ìgbà tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ Tajudeen Adépẹ̀tù ibẹ̀ ni mo ti kọ́kọ́ at 3,000 naira ni wọ́n san per episode nígbà yẹn 3,000 naira wọ́n dẹ̀ fún mi ní 15 episode nígbà yẹn ní ọ̀dọ̀ Tajudeen Adépẹ̀tù ní Alpha Visions ẹ wo ìgbà tí mo ti ń gba 3,000 per episode bọ̀ nígbà tó yá ó di 20 nígbà tó yá ó di 100 bẹ́ẹ̀ bá pè mí sí yìí síṣẹ́ 10 days ask anybody how much I will collect kí àwọn máa sọ pé èló ni wọ́n ń gbà àwọn tó wá sórí burúkú ní ìdíṣẹ́ ìmọ̀ra wọn àwọn kan kọ̀ wá sí ìdíṣẹ́ pé àkáyé lè mọ̀ mí kí n lè fi yẹn ṣe kí n lè fi ṣe but àwa kan wà tó jẹ́ pé à ń ṣe ojúlówó iṣẹ́ là ń ṣe ní bíbá yìí mo ń ṣiṣẹ́ bí erin ni mo ń ṣiṣẹ́ káwọn ọmọ mi lè là kán lè lùwọ́ èmi gan ṣiṣẹ́ kí n má bàa jẹjẹkújẹ ẹni tí ò bá ti wá ṣiṣẹ́ ẹ̀ lẹ̀ ẹni tí ò bá ti wá ṣe ohun tó yẹ kó ṣe kó máa padà wá máa ba àwọn actors lórúkọ jẹ́ ẹ lè máa bà wá lórúkọ jẹ́ always kẹ́ máa fi style máa tọrọ owó òṣì káàkiri. If people want to bless you, they will bless you. There are ways in which you can make people bless you. But ẹ má sọ Yorùbá. Ẹ̀yin àwa náà la dẹ̀ ń ṣe film. A dẹ̀ ń sọ Yorùbá di oníbàárà. Ìgbà wo la di oníbàárà gan nídìí iṣẹ́ yìí? Àwa tí wọ́n ń wò, àwa oníwàásù.
àwa oníwàásù àwa dẹni àwa afẹ́ sọ̀rọ̀ àwa dẹni Ọlọ́run sọ wá dẹni yẹ̀yẹ́ o àwa gọ́gọ́ la fẹ́ sọ̀rọ̀ àwa dẹni yẹ̀yẹ́ because bá a ṣe ń bá lọ yìí sìn a máa sọ̀rọ̀ àwa dẹni yẹ̀yẹ́ ni toró ń dùn èmi má sọ ẹ̀yàn kan láti sọ náà à ń ṣe wọn ta lè ṣe ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀kùn bẹ́ẹ̀ náà sìn ẹ̀ tọ́jú àwọn ọmọ yín train your children ẹ̀yin náà ẹ̀ tọ́jú ọ̀la yín put 10,000 naira ẹgbẹ́ sẹ́gbẹ́ kẹ́ máa take care pension yín ẹ gbàgbé tampa kí ni tampa fẹ́ ṣe fẹ́ everybody tó wà ní tampa gan nídìí owó bẹ́ẹ̀ ni mo sọ fún yín everybody needs money because we are all struggling a banker is not responsible for another banker because bàbá is sick tàbí ìyá is sick tàbí omi gbé ìyá ẹ̀ lọ. An actor should not be responsible for another actor. Ẹ yé sọ wá lórúkọ pé wọ́n help ara wọn. Kí ló jẹ́ wọ́n help ara wọn? Ṣé bí wọ́n ṣiṣẹ́, ṣé bí ẹlòmíì fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́ ni? I know actors from way back now. Ṣé bí wọ́n ṣe iṣẹ́ torí pé mi fẹ́ dárúkọ gbogbo àwọn yẹn kọ́ wọ́n sì wà ń bẹ àwọn bàbá wa yẹn, àwọn ìyá wa yẹn. Àwọn ìyá wa yẹn, Ereko sì ń ṣiṣẹ́, Ṣadé sì ń ṣiṣẹ́, Lọlá Ìdíjẹ́ sì ń ṣiṣẹ́, Fàlíwèrè pé sì ń ṣiṣẹ́. Àwọn ọmọ wọn dẹ̀ ń ṣe rere. What is it? Àwọn ọkùnrin tó yẹ pé ẹ má jẹ́ sọ nǹkan mi ṣìnà yìí ni gbogbo ọmọ tó bá ti wá sí industry mọ̀pọ̀ lọ́lẹ́dà tiwọn àbẹ́ mọ̀pọ̀ lọ́la wá ṣẹlẹ̀ tó ń sìn please o ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ bá fẹ́ bara yín lórúkọ jẹ́ ẹ dábàjẹ́ ẹ má sọ Yorùbá industry ẹ má sọ this Yorùbá industry di ilé báárà ẹ má sọ di ilé báárà ẹ yé jẹ́ kó máa pè wá látọrọ jẹ ìkànnì yín ń tẹ́ ẹ dálẹ̀ tó fẹ́ fọwọ́ ara yín bàjẹ́ ìkànnì yín gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ìkànnì yín ìkà bí ìgbà lẹ́yìn tẹ́ ẹ̀ tún ayé yín ṣe ẹ̀ tún wá fẹ́ ba ọ̀la wa kọjẹ́. Whether mind your speech or no mind your speech, I have said my own. Gbogbo wa, we should prepare for tomorrow. We should prepare for tomorrow. We should plan for tomorrow. Ìnísọ jù bẹ́ẹ̀ lọ. How was it? Ó wà okay àǹtí mi. Ó wà okay. Kọ́ tó bá fẹ́ sọ kọ́ sọ. Tó bá post ẹ̀ sí, màá rí bí àwọn èèyàn ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ máa. Àwọn kan support mi pé fact. Wọ́n máa sọ̀rọ̀. Èyíkan wèrè kan ní mind your speech. Kò ní máa block anybody dànù. Wèrè ní 200 MB.